òbí Regina Daniel ti wà papọ̀ padà báyìí látàrí bí òṣèré náà ṣe fẹ́ lọ sí ìlú Àbújá látàrí bí wọ́n ti fi òfin gbé àbúrò rẹ̀. Ìròyìn ló ti sọ di mímọ̀ báyìí wípé Rita Daniel tó jẹ́ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ọkọ rẹ̀ Jude Ojogu òun náà ni wọ́n ti padà sí ipò lọ́kọláya lásìkò yìí látàrí bí wọ́n ti pé àwọn fẹ́ ṣe ìrànwọ́ fún ọmọ àwọn Regina Daniel eléyìí tí ó ní gbóngbòngbòn pẹ̀lú ọkọ rẹ̀ yóò Senator Ned Nwoko. Wọ́n pe ìròyìn eléyìí tí ó tún ṣẹ̀ṣẹ̀ jáde lásìkò yìí òun náà níbi tí fọ́nrán kan ti lu orí ẹ̀rọ ayélujára pa níbi tán ti rí bàbá Regina Daniel àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ látàrí bí wọ́n ti ṣèṣe bẹ́ẹ̀ ṣe ìrànwọ́ fún ọmọ wọn lásìkò eléyìí tí òun ní àwọn ìlàkọjá yìí. Nínú àlàyé ọ̀rọ̀ òun náà ni Regina Daniel ti ń ṣe lálàyé wípé àbúrò òun eléyìí tí a mọ̀ sí Sammy tó ti wà ní àkàtà àwọn agbófinró lásìkò yìí òun náà ni ó ń kọ òun lóminú tó sì pé òun ò fi ọ̀kankan lára àwọn mọ̀lẹ́bí òun ò fi ṣeré pẹ̀lú ẹnikẹ́ni tàbí ìjọba orílẹ̀-èdè yìí. Bí Regina Daniel ti wá ń palẹ̀mọ́ láti lọ eyín sí olú ìlú ilẹ̀ wa Àbújá òun náà ni ó ti ń sọ di mímọ̀ báyìí wípé òun ń lọ pẹ̀lú àwọn tí ó jẹ́ òbí òun láti lè lọ rí ṣe iṣẹ́ ìwádìí bí àbúrò rẹ̀ eléyìí tí ó wà ní àkàtà àwọn agbófinró bí ó ti ṣe bẹ́ẹ̀ jáde níbẹ̀ láyọ̀ àti àlàáfíà tí ó sì ṣe pé nǹkan kan yóò ṣe. Ó tún ṣe lálàyé nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tí Regina Daniel tó ti ń pe bàbá òun náà ni ó jẹ́ agbẹjọ́rò tó sì jẹ́ pé kò ní bùkẹ́dìwọ́ nírú àsìkò eléyìí tí òun wà yìí lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tí òun ṣẹlẹ̀ sóhun lásìkò yìí.